إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله أترى صلاة نبوة محمد صلى الله عليه وسلم أتما تسواج إن شاء الله لوي تفسير القرآن الكريم لاتنو سورة الحج آية إكوكلا أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. الله سبحانه وتعالى ومن الناس من يعبد الله على حرف بنو أوية أو تشريك اتبابني من بالسلام فإن أصابه خير اطمأن به تدادا تباشر سوا inú wọn ó dùn ọkàn wọn ó balẹ̀ wọn ó wo pẹ́sìn táwọn ń ṣe yìí ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn tó gbé àwọn ní wọ́n asọ́bọ́t ó fitna ṣùgbọ́n tí fitina kan bá ṣẹlẹ̀ sí wọn inqalaba ala wajhi ọlọ́run ni ó yẹ ìpadà sí islam khasira duniya wal akhira irú èyàn bẹ́ẹ̀ ó ṣòfò láyé ó dẹ̀ tún ṣòfò alkiyama zalika wal khusran mubin eléyìí ni òfò tó fojú hàn áyà yìí ó ń pàkíyèsí wa sí nǹkan tó pàtàkì òun náà ni wípé ká mọ̀ pé ta bá fẹ́ ṣe islam a fẹ́ ṣe islam ni ṣùgbọ́n a fẹ́ bèèzì islam wa lórí wípé ta bá ní àwọn ọ̀rọ̀ ayé kójọ a ṣe islam ta bá ti rí ọ̀rọ̀ ayé kójọ a fi islam lẹ̀ ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ pé ó ń bẹnu àwọn èèyàn àwọn tó ṣe pé rúlò rí tán níní irú àwọn èèyàn báyìí òun ni àwọn èèyàn a máa fi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wọn a máa fi tàn wọn a ní tó bá wá ṣe ẹ̀sìn wa nǹkan báyìí 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 lórí ó achieve àwọn nǹkan báyìí báyìí sọ ló jẹ́ pé ẹni tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó ṣe pé ọ̀rọ̀ ayé ló ń lé káàkiri irú èèyàn bẹ́ẹ̀ kò gbọ́ ìsìláàmù yìí àwọn mistakes kan bẹ táwọn èèyàn máa ń ṣe nígbàtà bá kóra wájọ́
a believe pé à ń achieve fún ẹ̀sìn a ní Islamic University àbí Muslim University Islamic kìnìkan Muslim kìnìkan àti achieve eléyìí a ní school a lọ hospital a lélẹ́yìí àwọn nǹkan wọ̀nyí nǹkan tó dáa ní tòótọ́ ṣùgbọ́n má ṣe dáa tó àwọn kọ́ ni tí a fi determine ní pé ẹ̀sìn wa ẹ̀sìn tó dáa ni níta fẹ́ fi mọ́ ẹ̀sìn òun náà ni ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo níta fẹ́ fi mọ́ ẹ̀sìn òun náà ni ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ṣùgbọ́n èyí tí àwọn èèyàn ó kóra wọn jọ tó ṣe pé tá bá kóra wọn jọ èyí tí wọ́n lé àti achieve kò ń ṣe àti gbọ́ ẹ̀sìn yé kò ń ṣe láti mọ kí lọ́lọ́wọ́n bá fẹ́ ká ṣe kí ló fẹ́ ká jìnà sí rárá economic benefit àtàwọn nǹkan tó so mọ́rú àwọn nǹkan báyìí òun ni ta fi mọ Islam àwọn èèyàn lónìí nǹkan báyìí láti achieve ní ọrọ̀ ayé ilé ìlàfún máa mọ̀ pé kí ni Islam ń grow ọlọ́wọ́n bá jẹ́ kó yé wa mígbà yìí pé wa minan nas ó ń bẹnu àwọn èèyàn man ya'budullaha ala harfin tó ṣe pé etí bèbè ni wọ́n ti ń sin lọ́wọ́ ọba fa in asabahu khairun ma'anna bihi tí àwọn nǹkan dáadáa bá ń ṣẹlẹ̀ sí ní àwọn nǹkan tí ó wù tó nífẹ̀ẹ́ sí itma'anna bihi ọkàn rẹ̀ ó balẹ̀ ó jáde yunifásitì oríṣẹ́ tó dáa owó ń wọlé ó ra mọ́tò ó kọ́lé yóò lẹ́sìn yí gbé wá ṣùgbọ́n ó jáde yunifásitì nǹkan lè fún kò tí ìrírú iṣẹ́ tó ń wù àbótí ẹ̀ríṣẹ́ kan ṣùgbọ́n owó tó ń jáde ń bẹ́ kò tó nǹkan ó ń struggle láti jẹun yóò jókòó yóò wò pé ṣẹ́sì yìí dá báyìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ tán bá jù sí lọ́wọ́ kan ìpè wà bá wa ṣẹ̀sìn títí wa tó bá bá wa ṣẹ̀sìn tiwa ó rí ọ̀rọ̀ kójọ ó rọrẹ kójọ ó rí iṣẹ́ gidi irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni ó juwọ́lẹ̀ ni ó bọ́ sínú ẹ̀sìn wọn obìnrin míì ó ti ń wọ́kọ kò rọ́kọ yóò wá wò pé ńgbà tó ń rọ́kọ báyìí tí òun ní fẹ́ sìn ilẹ̀ kó ń lọ sínú ẹ̀sìn tó ṣe pé wọn àti rọ́kọ àbọ́kùnrin mi ń wáyàwó àwọn kó ṣe wọn ò ní fi ẹ̀sìn ilẹ̀ kó ń lọ sínú ẹ̀sìn tí òun àti ríyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan ayé kò bímọ látijọ́ yìí ó ti ṣe gbogbo ẹ̀ ó ti lọ hospital eléyìí ó lọ yìí wọ́n bá jù sí wípé ó ṣe wá ṣẹ́sìn wa tó bá ṣẹ́sìn wa wà tọ́kọ́ ẹ̀ẹ́rì ọmọ bí òun náà bá dẹni tí ó juwọ́lẹ̀ nítorí pé ó ń wọ́mọ kò rọ́mọ ó lọ ṣẹ̀sìn mí nítorí pé ó ń wáṣẹ́ kò ríṣẹ́ ó lọ ṣẹ̀sìn mí nítorí pé ó ń wá ipò kò rípò ó lọ ṣẹ̀sìn mí ọlọ́wọ́ ọba ti yanjú rú ọ̀rọ̀ àwọn èèyàn báyìí ìpè wa minan nas ó ń bẹnu àwọn èèyàn man ya'budullaha ala harfin ẹni tó ṣe yí pé ìjọsìn tó lóun ṣe fọ́lọ́wọ́ ọba ìjọsìn etí bèbè ni ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan níta ni fa in asabahu khayrun itma'anna bihi tí dáadáa bá ṣẹlẹ̀ sí àwọn nǹkan tó ń fẹ́ oríṣẹ́ gidi orọ́kọ gidi orí ọkọ̀ra orílẹ́kọ́ itma'anna bihi alẹ́sìn àìdá yóò gbẹ́sẹ̀ kan tó kù yóò gbé sínú ilé ṣùgbọ́n wa in asabatu fitna tí fìtínà bá ṣẹlẹ̀ sí ọlọ́wọ́ bá ní qalaba ala wajhi yóò yẹ́yìn padà yóò lóhun ṣẹ̀sìn yìí mọ́ ẹ̀sìn yóò gbé wá islam ṣẹ̀sìn dáadáa tí ẹ̀sìn tí a bá ṣe tí ó tó ṣì ní
yóò bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ ọlọ́wà ní inqalaba ala wajhihi yóò yẹ́yìn padà ọlọ́wọ́ ọba ní yẹ́yìn padà rẹ̀ kò kó nkankan bá islamu ààrẹ ló affect khasira dunia ọlọ́wọ́ ọba ló ṣòfò ayé wal akhirah ó tún ṣòfò alkiyama torí ayé tó torí yẹ́yìn padà tó lóhun òṣèṣì islamu mọ́ tí ó bá sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ ọba wípé yóò rí ayé kójọ kò ní kójọ ẹlòmíwò tán tó máa bọ̀ wá sínú ẹ̀sìn wa tó bá wá ó bímọ yóò tún gba bẹ̀rẹ̀ náà kò ní bímọ náà tó bá wá nú ẹ̀sìn wa ó rọrọ̀ kójọ yóò lọ́bẹ̀ kò ní ọ̀rọ̀ kójọ tó bá wá nú ẹ̀sìn wa ó rí iṣẹ́ orí àwòfẹ́ ó rọ́kọ yóò lọ́bẹ̀ náà gbogbo oníṣẹ́lẹ̀ ó dẹ̀ ti ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba ó ti kọ̀yìn sí islamu in tí ó wà bá kú nẹ́nu owó kò rí ó ṣòfò ayé tó wá tún jọ́ gbé ní alkiyama náà ìgbédìde kèfèrí náà ni ó tún gbé dìde ọlọ́wọ́n bá ní khasara dúnìyà ó ṣòfò ayé tó torí ẹ̀ gbọ́rọ̀ ọlọ́wọ́n bá dànù ayé tó torí ẹ̀ kẹ̀yìn sí islam ó ṣòfò rẹ̀ wal akhirah ó tún wá ṣe kíní ó tún ṣòfò alkiyama náà kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ṣùgbọ́n tí èèyàn bá gbọ́yé tó ní àgbọ́yé tí wọ́n ń pè ní al-islam yóò mọ̀ wípé tí ọlọ́wọ́n bá sọ ó ní pé wa nabluukum bish-sharri wal-khayri fitnatan wa ilayna turja'un ọlọ́run ni ẹ mọ̀ wípé àádán yín wò bish-sharri pẹ̀láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ ó lè jáde yunifásitì kó mọ wáṣẹ́ kó mọ ríṣẹ́ yóò dàmú àdáwò títí ẹnìyẹn ó lè lọ́kọ kó mọ rọmọ bí àdáwò tí ẹnìyẹn ọlọ́run lè sọ pé stéèjì kan ní ó tọrọ ọmọ bí ọlọ́run lè ní kò ní rọmọ bí tí èkú láyé àdáwò títí ẹnìyẹn ó lè jẹ́ pé yóò fẹ́yàwó kò ní bímọ bó fẹ́ léyìí kò sọ́mọ bó fẹ́ yìí kò bímọ àdáwò tí ẹnìyẹn ẹlòmí ó lè jẹ́ pé ààrẹ kan sí kejì ni ó ma báyìí àdánwò títí ẹni ẹ ẹlòmí ó lè jẹ́ wípé owó ń bẹ ọrọ̀ ń bẹ ṣùgbọ́n àìsàn kan sí kejì ni ó ma ṣe àdánwò títí ẹni ẹ wa nabluukum bish-sharri ọlọ́ni àádáyíwó pẹ̀lú nǹkan tẹ́ ẹ fẹ́ wal-khayri àádáyíwó pẹ̀lú nǹkan tẹ́ ẹ fẹ́ náà ẹlòmí gbogbo kan máa dùn náà ni bó ṣe ń rówó ní ma kọ́lé ní ó ma ra mọ́tò ní ó ma ṣe lé ní ó ma ṣe yí inú rẹ̀ ó ma dùn àdánwò títí ẹnu ọlọ́run dánwò bó lóṣù fẹ́ ṣe owó tó ń rí yẹn ṣe yóò fi rántí ọlọ́run ọba ní ṣe yóò ná síbi nǹkan ẹ̀ṣẹ̀ ní àdánwò títí ẹni yẹn ṣùgbọ́n kíyàn kan bẹ lórí ilẹ̀ ayé yìí tí ò ní rí àdánwò bàbá rọ ni ashaddu nnasi bala'an al-anbiya àwọn tánà wọn máa ń le jù tá bá lọ wo ìtàn làwọn ànábì ọlọ́run ọba ẹ̀ǹgbà tí mo ti wá dẹ́ ní ọlọ́run nísìn kò yẹ kí n rádánwò kankan mọ́ kò ń ṣètò ọlọ́run ọba nìyẹn tá bá wo àwọn ànábì ọlọ́run ọba oríṣiríṣi àdánwò ló ń bẹ ẹni tí ò rọmọ bínú wọn ẹni tó ṣe pósà ìsàn nú wọn ẹni tó bímọ tó ṣe pójú ayé rẹ̀ náà làwọn ọmọ ẹ̀ ti jáde láyé tán àfẹ́yọ̀kan ẹyọ̀kan tó kù náà ní oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tó jáde láyé lòun náà jáde láyé tọ́báníkàwà mọ́ àṣẹ́sì irú àwọn èèyàn bẹ́ẹ̀ aláwọ̀ eléyìí wọn mójútó gbèsè ayé wọn ni wọ́n tójú bọlé ni wọ́n fẹsẹ̀ lé sí nìkan fẹsẹ̀ lé tọ́ àwọn ànábì ọlọ́wọ́n bá ní bó wá ní àwa àwọn tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù lọ nínú ọmọ ènìyàn nìyẹn tàbá sọ yí pé kéèyàn wò àwọn tá a sọ pé kò yẹ kán rádánwò rárá àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́wọ́ bá ṣùgbọ́n àwọn gan ni àdánwò wọn pọ̀ jù ní àwọn nǹkan tá ń pè ládánwò lóríṣiríṣi àrínú àwọn ànábì ọlọ́wọ́ bá tó ṣe pé ọmọ ẹ̀yà yàkúyà èyí tí yàwó ẹ̀yà yàkúyà
anabi nuhu alayhi salatu wassalam ọlọ́wọ́n bá fún wa lápèjúwe daraballahu mathalan lilladhina kafaru imra'ata nuhin wa imra'ata lut ọlọ́wọ́n ní àpèjúwe kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí ìyàwó nuhu àti ìyàwó lut kanata tahta abdayn min ibadina salihayn àwọn méjèèjì ọkọ wọn àwọn ẹrú wa tó jẹ́ ní ire ni wọ́n ṣùgbọ́n fakhanatahuma wọ́n jàmbá wọn báwọn anábí ṣe ń pèpè sí ìbàyí làwọn ìyàwó lọ ń pàdé àpọ̀pọ̀ máa wọn tó ṣe yí pé wọ́n jẹ́ kéfèrí ọlọ́wọ́ bá ní fọlàmíúkù ní àánú wàmìnàlá ìṣe ìhà ọkọ̀ ìkíní kejì wọn ò ní kẹtàn lè fìràn lọ́wọ́ ìyà ọlọ́wọ́ bá wàkílà tùkùlà náírà máa dàkìlẹ̀ tó bá rí jọ́ ń pè ní alkiyama ọlọ́wọ́ bá ní ìwọ ìyàwó nú ìrẹ ìyàwó lútù èyí méjì ẹ máa wọná lọ ẹjọ́ ìnà àwọn tí ó máa wọná àdáwò kan nìyẹn anábìnú alẹ́sọ̀látọ̀ sàlám ó tún ní àdánwò ọmọ tó ṣe yípo ṣe wáàsí tó ní ya àbùnáyà èrè ọmọ mi irkab ma'ana wọnú ọkọ̀ ojú omi yí pẹ̀lú wa ọmọ ní ìrẹ bàbá mi sáàwì ìlà jabali ṣe bẹ́ẹ̀ lójò fẹ́ràn ni àbí ṣe bẹ́ẹ̀ lómi máa jáde ní sáàwì ìlà jabali tómi bá jáde láti ilẹ̀ tẹ́ǹsán ẹ máa gúnkè lọ máa gun orí òkè yàásímù ní nàìjíríà tó ṣe pé omi ò lè débẹ̀ ṣùgbọ́n gbà tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala gbé ya rẹ̀ dé bómi ṣe ń jáde núlẹ̀ lómi ń sọ̀kalẹ̀ láti sẹ́mà faltakọ̀ máa la amúrin kọ̀dìr ọlọ́wọ́ ọba ní omi méjèèjì wọ́n ń pàdé ara wọn ọmọ yìí padà ṣe kí ni ó parun pẹ̀lú àwọn kèfèrí ni àdáwò kan nìyẹn bẹ́ẹ̀ lànàbí ibrahim alayhi salatu salam ó ní àdánwò bàbá ó ṣe wá sí fún bàbá rẹ̀ ṣe bàbá gan ló tún champion àwọn èèyàn tó ń gbé against rẹ̀ gẹ́gẹ́ bí àwọn kata àti kàsẹ́yìn anábí ibrahim alayhi salatu salam kò ti tọrọ ọmọ bí ó ti dàgbà kọlọ́wọ́ bá tó yọ̀ǹda ọmọ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábí isa alayhi salatu salam ó ní àdánwò títí ẹ̀ anábí muhammad sallallahu alaihi wasallam ó ní àdánwò títí ẹ̀ so ẹni tó ń ṣe islam tó ní lẹ́mìí pé wọn ò ní rádánwò láyé ó ti gbé gbági ṣùgbọ́n lọ́wọ́ bá dúkó yé wa wípé àwọn kan bẹ tó ń ṣe islam wa minan nas man ya'budullaha ala harfin ó ń bẹnú àwọn èèyàn àwọn tó ṣe wípé etí bèbè làwọn tí ń sin lọ́wọ́ ọba fa in asabahu khayrun itma'anna bi tí nǹkan tó fẹ́ bá ń ṣẹlẹ̀ sí inú rẹ̀ ó máa dùn ilé lọ́wọ́ bá ń sọ́nù àyà mi ọlọ́wọ́ bá ní fún amal insanu idha mabtalahu rabbuhu fa akramahu wa na'amahu fa yaqulu rabbi akraman ọlọ́wọ́ ní ẹ̀rọ bẹ́ẹ̀ nìyàn ìgbà tọ́lọ́ bá dán wò ọlọ́wọ́ bá dán wò ní ó ọlọ́wọ́ wá kó àwọn nǹkan tó ń fẹ́ àwọn ìdẹ̀ra oríṣiríṣi ìgbádùn ọlọ́wọ́ bá ó kó tì í lọ́dọ̀ fa yaqulu rabbi akraman yóò ní ọlọ́wọ́ bá pọ́n lé ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ òun àwa ẹni ọlọ́ọ̀ni àwa tá ń ṣẹ́sìn tó dá ní ṣùgbọ́n wa amma idha mabtalahu faqadara alayhi rizqah tọ́lọ̀ bá tún dán wò nídàkejì tọ́lọ̀ ní kí a rísìkì ọ̀rọ̀ máa wá díẹ̀díẹ̀ fa yaqulu rabbi ahanan yóò ní ọlọ́wọ́ bá yẹpẹrẹ mi bẹ́ẹ̀ ni ìkíní kejì àdánwò ní látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ẹni tó rí ọ̀rọ̀ kójọ àdánwò ni ẹni tí ó rọrọ̀ kójọ àdánwò ni ṣé ìtò rọrọ̀ kójọ ó dúpẹ́ àbí yóò máa ná ọ̀rọ̀ rẹ̀ yóò máa fi promote ìbàjẹ́ àmọ́ yóò lówó lónìí tó ṣe yí pé àwọn olórin àwọn ọmọkọ́mọ àwọn nǹkan kí nǹkan ló ná owó yẹn sí ló fi promote kò lè ná owó yẹn síbi ọ̀rọ̀ ẹ̀sìn kò lè ná sí bó tilẹ̀ òkú mọ́ kò ní òkè owó mi lélẹ́yìí ẹ̀fẹ̀ lẹ́yìí ẹ̀fi kọ́ mọ́ṣáláṣí àbí eléyìí ní mo fi ṣe nǹkan báyìí sí mọ́ṣáláṣí ó ní lára ṣùgbọ́n tí àwọn eléré bá dé oníye tí ó gbé kalẹ̀ tí àwọn ọmọ tán ṣe beauty contest tán bá dé oníye tí ó gbé fún wọn ṣùgbọ́n àti náwó rẹ̀ síbi nǹkan tọ́lọ́wọ́ bá ó ní lára àdánwò títí ẹnu ọlọ́wọ́ bá fún olówó nítorí kíní nítorí kó lè dán o ṣé yóò dúpẹ́ pẹ̀lú owó àbí yóò yàlá ìmúre pẹ̀lú ọlọ́wọ́n ọba sí ọlọ́wọ́n ọba pẹ̀lú owó tó fún ẹlòmíì dẹ̀ ní ọlọ́wọ́n ọba yóò fi àwọn àdáwò kankan ọlọ́wọ́n ọba
yóò mọ̀ wò ẹni yìí ṣe yóò dúpẹ́ fún ní pẹ̀lú àdáwò tó tún bẹ pẹ̀lú ẹ àbóhun ló tún yà láìmórí ìpèrè ọlọ́wọ́ ọba ó ṣe wá jẹ́ mi lágbájá ó ní nǹkan báyìí báyìí èmi ò ní nǹkan báyìí báyìí mo sìn ẹ́ ju lágbájá ọmọ lágbájá lọ mo ń ṣèjọ́sìn fún ẹ ju lágbájá ọmọ lágbájá lọ yóò mọ̀ rò bẹ́ẹ̀ kò dẹ̀ mọ̀ wípé kí ni pínpín àrísìkí ọlọ́wọ́n ọba mọ̀ pín bó ṣe wù ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó fún àwọn sahaba radiyallahu anhum ó fún wọn píkṣọ̀ kan ó ní law anna ad-dunya ta'dilu indallahi janaha ba'udatin ma saqa Allahu minha kafiran sharbata ma'in anábì ní ẹ̀yin sàábé ayé tẹ́ ń wò yìí gbogbo ìròyìn ní ayé yìí ọlọ́wọ́n bó válù ẹ̀ rárá o tó wá ṣe pé ó ní válù tó tó ìyẹ́ eṣinṣin àbí ìyẹ́ yàmùyàmù tó bá ní válù tó tó yẹn ọlọ́wọ́n bó bá fi ṣàwọn fún àwọn kèfèrí ṣùgbọ́n gbogbo ayé àti gbogbo tó ń bẹ́nu ẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́wọ́n bó válù ẹ̀ torí ọlọ́wọ́n bá fún ẹni tó wù ó lè gba ayé fún ẹni tí ó kírun rárá yóò dẹ̀ mọ́ lú ẹnu ayé ni yóò mọ́ gbádùn ẹni tó dẹ̀ ń kírun ó lè mọ́ fún ṣùgbọ́n ìkíní kejì ní ọlọ́run bá fi ṣàdánwò fún wọn ni ẹni tó fún ṣé yóò lo ègé sí tọ́lọ́wọ́n bá ní àbí yóò fi promote tọ́lọ́wọ́n ẹni tí yóò fún ṣé yóò complain dé level pé kí ni yóò yà láì mórí sí ọlọ́run ọba kò ní wo pé kí ni ọlọ́run ọba ti ṣe àwọn oore kan fún kò sí ń tàlè máa bẹ́nu situation ayé ọpẹ́ ń bẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ipa ń bẹ láyé ọpẹ́ ni lọ́tọ̀ àmọ́yé nǹkan táwa ní tẹ́lómi ò ní ẹni tí ó dẹ̀ ní nǹkan táwa ní ẹ kò túmọ̀ sí pé kí ni a dáa jù lọ wájú ọlọ́run ọba kò túmọ̀ sí pé a sin lọ́wọ́ ọba jù lọ ṣùgbọ́n ọlọ́run ọba fún àwa láti lè fi ṣe àdánwò fún wa ṣáàdúpẹ́ fún ọlọ́run ọba ní abẹ́ àyàlá ìmórí sí ọlọ́run ọba anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kí àwọn sahaba radiyallahu alayhim kọ́ mọ́ ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa mú ayé yìí a máa fi fún ẹni tó ṣe pé ó wù àtẹni tí ó wù yu'ti Allahu dunya man yuhibbu wa man la yuhibbu ẹni tọ́lọ́wọ́n ọba tó nífẹ̀ẹ́ tó fẹ́ tó nífẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ ayọ̀ ọlọ́wọ́n ọba fẹ́ lómi ní ayé nu wọn láfimọ́ nínú àwọn ànábì ọlọ́wọ́n ọba ẹni tó lọ́rọ̀ ẹni tó jọba bí ànábì Dawud alayhi salatu wassalam àti ọmọ rẹ̀ ànábì Sulaiman alayhi salatu wassalam ìkíní kejì wọn ànábì ọlọ́wọ́n ọba ni wọn ọ̀rọ̀ ń bẹ wọ́n tún wá jẹ́ ànábì ọlọ́wọ́n ọba fún wọn láyé ìkíní kejì wọn ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba fún ẹlòmíì láyé ó fún Fíráùn láyé ó fún Kọ́rùn láyé ṣùgbọ́n ìkíní kejì wọn ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba ni inna Allaha yu'ti dunya man yuhibbu wa man la yuhibbu wa la yu'ti al-imana illa man ahabba ṣùgbọ́n ìmánì ọlọ́wọ́n ọba ń fún yàn kan àfẹni tó bá nífẹ̀ẹ́ sí ló fi jẹ́ pé ẹni tí ọlọ́wọ́n ọba tó bá ṣe orí Islam fún eléyìí ló lórí orí ó ṣe rọrùn fún ó ń kírun ní àsìkò tó yẹ kó kí òròjú ò bá nígbà tásìkò òrùn tó lọ kírun bákan náà kò pẹ́ bọ́pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba òwúrò púpọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ó mú ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo àwọn nǹkan tó lọ́wọ́ ọba tó pa aláṣẹ ń ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba kàn fún ó jìnà sí eléyìí òun ni àmì pé ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ yẹn eléyìí ni àmì oríire ṣùgbọ́n owó ń bẹ lọ́wọ́ mi mo kọ́lé jọ mo ra mọ́tò jọ ìyẹn ò túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ yẹn ìyẹn ò túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ yẹn kò dẹ̀ túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba ò nífẹ̀ẹ́ yẹn àdánwò nìyí o wa nabluukum bish-sharri wal-khayri fitnatan wa ilayna turja'un àdánwò pẹ̀lú nǹkan tẹ́ ẹ fẹ́ àti tẹ́ ẹ fẹ́ ọ̀dọ̀ wa lẹ́ńkàlùkù ó padà sí ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ máa rántí gbogbo gbà àwọn àyà wọ̀nyí
ọlọ́wọ́n bá ní wala nabluwannakum bi shay'in min al-khawf wal-ju' àádáyín wò ẹ̀ lè yẹ ẹ̀ lè ríbi sá fún àádáyín wò pẹ̀lú bẹ̀rù gbà mí àyà yóò já àádáyín wò nígbà mí pẹ̀lú pé bí ó máa pa yín ẹni tó ní lọ́wọ́ nǹkan sáfẹ́rẹ́ fún gbà mí èṣù lè fẹ́ fi sọ́kàn rẹ̀ wípé ṣé ń ṣe pé ọlọ́run bá ti dàmí nù báyìí èṣù lè fẹ́ fi sí lọ́kàn wípé ṣé òun ṣe pẹ́sì tí mò ń ṣe yìí kò ń ṣẹ̀sìn tó lè mímú ṣe oríire bí torí pé nǹkan gbẹ ọlọ́ni rárá o wala nabluwannakum bi shay'in min al-khawf wal-ju' wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarat ọlọ́ni dúkìá yóò dínkù gbà mí èyí ó kó lé bísínẹ́sì mi báyìí yóò dẹ̀ lùsì bẹ́ naqsin min al-amwali wal-anfusi wath-thamarat ọmọ lè kú fún bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè kú fún ó lè jọkọ ó lè jẹ́yàwó ni ó kú fún ó lè jóbi ọlọ́ni a máa dán yín wò tẹ́ bá ti rú àwọn nǹkan bẹ́ẹ̀ àdánwò wa ni ó wath-thamarat àwọn nǹkan oko yín ọlọ́ni wa bashiri sabirin àwọn tó bá lè ṣe sùúrù tí wọ́n ní gbára tí wọ́n ní faraya tí wọ́n ní mọ́ gbára dálẹ̀ nígbà tán bá rú àwọn nǹkan báyìí ọlọ́ni sọ fún wọn yí pé ọ̀rọ̀ wọn ó dayọ̀ alladhina idha asabatuhum musiba àwọn tó ṣe pé tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí wọn qalu inna lillahi wa inna ilayhi raji'un wọ́n wò pé kí wọ́n fẹ́ mọ́ gbára dálẹ̀ fún kí wọ́n fẹ́ mọ́ sọ̀sọ́kúsọ fún àwọn táwọn ṣe ń bẹ́ǹsì ìbọ́lọ́n ló láwọn náà wa inna ilayhi raji'un tásìkò bá tó ọ̀dọ̀ làwọn ó padà sí so kí làwọn fẹ́ sọ́nà àwọn dídákúdà táwọn wáyà láì mórí sí ọlọ́mọba táwọn yẹ ọlọ́mọba ní ulaika alayhim salawatu min rabbihim wa rahma ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ àsàlátù ọlọ́mọba yóò máa bá wọn wa rahma àti kí ọlọ́mọba wa ulaika wal muhtadun ọlọ́run ní àwọn tán mẹ́sìn ṣe nu àwọn tí wọ́n mọ̀nà nìyẹn àwọn tó ṣe pé wọ́n sí lórí àgbò nìyẹn ṣùgbọ́n at the same time ọlọ́run sọ fún wa nípa àwọn èèyàn pé wa minan nas ó ń bẹ́nu àwọn èèyàn man ya'budu Allah ala harfin etí bèbè làwọn ti ń sin lọ́wọ́ ọba fa in asabahu khayrun ma'anna bi tí nǹkan tán fẹ́ bá ṣẹlẹ̀ sí wọn ọkàn wọn ó balẹ̀ ẹ̀sìn tá à ń ṣe ẹ̀sìn tó dáa ni ṣùgbọ́n wa in asabatu fitna tí nǹkan tí ó fẹ́ bá ṣẹlẹ̀ sí inqalaba ala wajhi yóò sàkúrò ní islam ni yóò sàkúrò ní islam ewé yẹn bẹ́ẹ̀ ọlọ́run ọba ní khasara dunya ó lùzì láyé bákan náà wal akhirah ó tún lùzì láyé kìyàmá dhalika wal khusranul mubin ọlọ́run ní kéèyàn lùzì láyé kó tún lùzì láyé kìyàmá eléyìí gangan ni tí wọ́n ń pè lófò òfò tó ṣe pé fojú hàn tí yóò sí rújú ń bẹ́ kéèyàn lùzì láyé kó tún lùzì láyé kìyàmá torí pé ẹni tó wò pé torí pé ó ń ṣe islam ni òjò kó ń ní ó wá torí ẹ̀ kúrò ní islam tí ò bá sínú àkọọ́lẹ̀ ọlọ́run bá pé yóò ní yóò sálọ bí tó ń sálọ ẹ̀ náà ìyà yóò tún wá lékún sí ìtàn tí mo ti sọ rí ní nǹkan bíi close to a year nísìn oníkan lára àwọn ọmọ ìyá tó jẹ́ haúsá ni wọ́n pè é láti ìlú wọn pé lágbájá ọmọ lágbájá ó jáde láyé so àwọn mọ̀lẹ́bí rẹ̀ wá fẹ́ kí ó ṣe kò kárí ó wọ́n sọ ní kí n mọ owó trọ́bù tán fẹ́ kóhùn sí bóòlù wọn á ṣe lọ ṣe kò kárí ẹni irú èèyàn báyìí ó lẹ́ni yìí ni ó ń bẹ́nu islamu ó rẹ̀ ẹ́ ìgbà tó yá ó di wípé àwọn èèyàn rẹ̀ wò wípé islamu tó ń ṣe yìí ó gbé ní ẹ̀ka rẹ̀ ti lọ àwọn kan tàn wọ́n ọba gbé lọ lé ìjọsìn àwọn ẹlòmíì ni ìgbà tó débẹ̀ láàrin oṣù kan rẹ̀ bá yá bó ṣe dípò náà ó bá ń ṣe ẹ̀sìn wọn nìyẹn lẹ́yìn oṣù kan ààrẹ yẹn bá tún padà wá kò ju ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà tí ààrẹ yẹn padà wá ló jáde láyé ó ní wọ́n ń pè wọ́n nísìn pé kó wá bó ló ṣe èèyàn tí wọ́n ní kò ń ṣèyàn tàwọn mọ́ torí pé kí ni ó ti gbẹ̀sìn míì ṣùgbọ́n wọ́n fẹ́ kí òun ṣe níṣe pé kí ni ìpè mùsùlùmí ní bọ́ọ̀lù ìfẹ́ tìrìtì ẹbí mùsùlùmí kálukú ló lókun títí ẹ̀ ibi tó kú sí nìyẹn kí la fẹ́ lòwò ni pé wọ́n tàn án lọ síbẹ̀ wọ́n rẹ̀ tan àwọn èèyàn lọ síbẹ̀ ọ̀yàn asọ́ngbà mi ọlọ́run ò kájò ọlọ́run ò kájò
ìyẹn tí ájò yẹn gan ò bá ń ṣe nǹkan tó takẹ̀sìn ṣùgbọ́n nísìnyí alọ́ ń ṣẹbọ láti lè fi tọ́jú èèyàn tí ó rẹ̀ fún wa ọlọ́run kọrú kẹbẹ́ o torí pé ọlọ́run ọba ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lóhun ní ṣàforíjì pé kéèyàn ṣe tó jẹ́bọ pẹ̀lú òun ṣùgbọ́n wa yaghfiru ma duna dhalik ẹ̀ṣẹ̀ tí ò bá tẹ́bọ̀ òun lè ṣàforíjì fún liman yasha fẹ́ni tó bá ń bẹ ní èròǹgbà òun láti ṣàforíjì fún so ló jẹ́ wípé àárín yìí ń ta gbọ́dọ̀ gbọ́yé ni àdáwò kan ṣẹlẹ̀ sí mi kò túnbọ̀ sí pọ́lọ́wọ́ bá ní kórìíra fún ẹ o ọlọ́run fẹ́ owó ló ṣe ń bẹ́ ni ṣé ó máa dúpẹ́ ní àbóyá láìmọ̀re sí ọlọ́run ọba nǹkan mi ti wá pọ̀ nísìnyí orí mi ti pọ̀ àmọ́yé ilé mo ti kọ́ àmọ́yé mọ́tò mo ti rà kò túnbọ̀ sí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ o àdáwò nìyí náà ọlọ́run fẹ́ owó ló ṣe ni o ṣé ó lò ó síbi tọ́lọ́run ọba ní àbó fi gbógun ti tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ní tó ṣe pé ó ń jòkó tó bá rí dáadáa ó gbà pé kí ni ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn tó gbèwò ni tí ó bá rí dáadáa ó gbà pé kí ni ẹ̀sìn yóò dá kó ń wá ẹ̀sìn mi dhalika wal khusranul mubin òfò tó fojú hàn nìyẹn kọ́lọ́mọ bá kó mọ́ ṣe wálẹ̀ ní òfò ọlọ́mọ bá ní yad'u min dunillah yóò máa lọ pé nǹkan mí yàtọ̀ sí ọlọ́mọ bá ma la yadurruhu wa ma la yanfa'uhu in tí ò ní nira kan tó ṣe pé ó lè ṣe fún bẹ́ẹ̀ ni kò láǹfààní tó lè ṣe fún ìyàn tó wó sùnsùn nísìn tó ṣe pé fúnra rẹ̀ náà ló gbẹ́gi ó dẹ̀ ń pè ló ń ṣe pèsè fún kí ni igi tó gbẹ́ ìnira àwọn onígi ló lè kó bẹ́ igi tó ṣe pé o lè decide nísìn kó o ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ kó o fi ṣe kí ni kó o máa fi dáná fúnra rẹ̀ ó tún máa pè igi nǹkan tí ò nínira kan tó lè kó bẹ́ẹ̀ ni kò láǹfààní kan tó lè ṣe fún ẹ ọlọ́run ọba òun lọ́ba tó ṣe wípé ó lè fi ìnira kan wá òun lọ́ba tó lè ṣe wá láǹfààní ṣùgbọ́n ká gbà pé igi kan ni ó ṣe wá láǹfààní ni àbókúta kan ni àbómi kan ni ká máa lọ pé àwọn eléyìí ẹ̀dọ́ ọlọ́run ọba làwọn náà kódà ẹni tó jẹ́ èèyàn nu wọn a gbọ́dọ̀ mọ́ sí èèyàn ẹgbẹ́ wa ẹ̀tọ́ tó yẹ ká fún ọlọ́run bá ká máa fún èèyàn ẹgbẹ́ wa a gbọ́dọ̀ ṣe torí pé èèyàn ẹgbẹ́ wa ẹni kò ní àǹfààní kan tó lè ṣe fún wa àfi tí ọlọ́run bá fi sọ́dọ̀ rẹ̀ lókù so ló fi jẹ́ pé àwa òbí nǹkan tá a gbọ́dọ̀ máa fi kọ́ ọmọ wa láti kékeré oníkájí kó mọ pàtàkì ọlọ́run ọba ìkàtà àti kàfúnra wa ní àmàyè ìgbà ní Abdullahi bin Abbas radiyallahu anhu ojú bí ọmọ ọdún bíi mẹ́wàá mọ́kànlá lọ Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé ya ghulam eré ọmọ yìí ihfadillah òfin ọlọ́wọ́n bá dọ̀wọ́ ẹ̀ ìtọ́lọ́wọ́n fẹ́ ò dọ̀wọ́ ẹ̀ àwọn kan tọ́lọ́wọ́n bó fẹ́ jìnà sí òbí tó nífẹ̀ẹ́ dáadáa fún ọmọ rẹ̀ tí ò fẹ́ kí ọmọ rẹ̀ kó jìyà náà tí ó fẹ́ kí ọmọ rẹ̀ kó ṣòfò tó bá rí jọ́ngbé ní alkiyama ni ó ma sọ fún àwọn ọmọ ma kíhùn ni ó ma sọ fún ọmọ rẹ̀ tí àsìkò àti gbàwẹ̀ bá tó ma gbàwẹ̀ báwọn sàhábà radiyallahu anhum ma ṣe òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní àwọn ọmọ yín ẹ̀pọ̀n láṣẹ kan máa kí wọn tán bá ju bí ọmọ ọdún méje lọ tó bá ti kí wọ́n dún ọmọ ọdún mẹ́wàá tán kí ẹ máa nà wọ́n ọ̀gọ̀rọ̀ bí ò lè nọmọ rẹ̀ kó tẹ̀ wá láǹdì lọ́mọ ọdún mẹ́wàá tí ó kírun áwọ̀ pé ilé yóò ti mọ̀ kankan bí ó ṣe máa fílẹ̀ tọmọ yẹ máa dàgbà yíèdè ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ogún ọdún yóò padà wá di igi tí ò ṣe tọ́mọ́ yóò wá padà di dàkúdà máa lọ́wọ́ àti wá sọ fún pé kó kírun yóò ṣòro ṣùgbọ́n di same òbí yóò lóun nífẹ̀ẹ́ ọmọ yẹn yóò wo ni the best university in Nigeria yóò ràn lọ́bẹ̀ ayé lásán ọmọ tó ṣe gbé aná gbogbo ó lé lórí gbogbo ẹ̀ tí ó padà dì náà ni pé yóò padà di ẹ̀pẹ́ ni ṣùgbọ́n tó bá rí jọ́ ń gbé ní alkiyama tọ́lọ́wọ́n bá gbé ọmọ náà dìde irun rẹ̀ dà kò sí irun ìmọ̀ ọlọ́run lọ́kàn rẹ̀ dà kò sí mọ́ ọlọ́run lọ́kàn ọlọ́run bó wà ní kó máa wọ náà lọ ọmọ yóò máa wò pé òbí òun sìn lọ́nà láyé torí pé òbí ò pa aláṣẹ kó ṣe tọ́lọ́run bá láti kékeré nítorí pa aláṣẹ kó ṣe òun náà ni kó kàwé kó gba sàtífíkẹ́ẹ̀tì kó lè ríṣẹ́ ńláńlá
ṣùgbọ́n tá a bá ní káwò ní ti tòótọ́ lára àwọn tí ò nífẹ̀ẹ́ ọmọ yẹn lòbí yẹn wá torí pé tó bá nífẹ̀ẹ́ rẹ̀ èyí tí ó jẹ́ lógún jùlọ òun ni alkiyama ọmọ yìí kò ń ṣayé ọmọ yìí tó ṣe pé bó fẹ́ bó kọ́ ọmọ yìí ó padà jáde láyé tí ó di ẹ̀pẹ̀ bóun tóun jóbi rẹ̀ náà ó ṣe jáde láyé tóun á di ẹ̀pẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí àwọn ọmọ bá ń bẹ kéékèèké káṣí gbogbo gbìyànjú títí wá lórí ìfẹ̀sìnkọ́ wọn a sọ fún ọlọ́run ọba òfèlè yìí olè jíjà ni tẹ́tẹ́ títa ni ọtí múmu ni zina ṣíṣe ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó ràn ní Al-Qur'an ní tọ́lọ́wọ́n bá lóun fẹ́ ni a sọ fún ọmọ kan jìnà sí ìmọ̀ kírun àwẹ̀ gbígbà ni ìmọ̀ ṣe dáadáa fáwọn èèyàn má ṣàbúrú fáwọn èèyàn àwọn òbí rẹ̀ ṣàpọ́nlé wọn àwọn neighbor rẹ̀ ṣàpọ́nlé wọn má ṣe jàmbá fáwọn èèyàn òbí ọmọ fìlẹ ikọ ọmọ rẹ̀ ọmọ náà máa dàgbà lórí eléyìí olórí gbogbo ẹ̀ má wà orogún fún ọlọ́run ọba tó dẹ má gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run má nítorí pé ó ní pírọ́blẹ́mù kan sí kejì ó wà dípò ó máa lọ gúnra fún nǹkan mi àbí máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run àbí máa jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba òbí ó tírẹ́nì ọmọ lórí eléyìí tá a bá fẹ́ mú eléyìí dáadáa ká lọ ka suratu Luqman bí Luqman ṣe ṣe wáàsí fún ọmọ rẹ̀ ọmọ kékeré eléyìí ni òbí tó nífẹ̀ẹ́ ọmọ ṣùgbọ́n ọmọ mi skul báyìí ló ń lọ ẹ̀kìnní kan ní ó lọ òbí mi nítorí ẹ̀yìn ayé nítorí kárí ni fún ara ẹ̀ ni ó lọ fi ọmọ rẹ̀ sí skul tó ṣe wípé ó mọ̀ wípé ọmọ òun tó bá jáde ń bíbà yìí o ẹ̀sìn islamu kọ́ ní o mọ̀ ṣe èyàn kan sọ fún mi ní ìjẹta ìkanú àwọn mùsùlùmí tó ṣe wípé ọmọ rẹ̀ kọ ẹ̀gzámù ó wá mú yunifásitì kan yunifásitì yìí kò ń ṣe islamic yunifásitì bẹ́ẹ̀ ni kò ń ṣe rú àwọn yunifásitì tí a mọ̀ unilag lásùn kẹ̀kẹ́ mara wọn yunifásitì tó ṣe pé àwọn tán dálẹ̀ àwọn nàṣọ́rá náà dálẹ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ ní ó pass wọ́n wá fún ní admission òbí wa lọ ó wò pé kí ló dé kí ni basis tẹ́ fi ní fún ọmọ mi basis wo kí ni reason tó wà bí ẹ tẹ́ fi ní fún ní admission ó ṣàtẹ́kì kí ní up legally ó dẹ̀ win case yẹn ọmọ yẹn padà wọ yunifásitì yẹn ìgbà tí ọmọ yìí ó jáde kúrò yunifásitì ó jáde ní ẹlẹ́sìn mi òbí yẹn wá banújẹ́ ipò òun ṣòfò náà kí ló fẹ́ gbà ń bí wípé ó lọ fi ọmọ ẹ sí yunifásitì tó ṣe wípé ó mọ̀ pé ibi tó lọ jù sí àánú ọlọ́wọ́ bá ló sì lè fi máa ṣe ìsìláàmù ni ó wá ń tíráì láti dọ́mọ yẹn padà sínú ìsìláàmù ní ọmọ ògbà gbàtọ́mọ ó lọ́kọ náà ó lọ́kọ tí ó ń ṣe mùsùlùmí so òun jèrè ayé ń tiẹ̀ nìyẹn ó jèrè afẹ́figagbága láàrin àwọn ọ̀rẹ́ ó jèrè afẹ́ṣe fáàrí afẹ́yẹngàn ọmọ mi lọ yunifásitì eléyìí ó dẹ̀ lùsì ọmọ yẹn Islam ni ó padà di kó gbádànù sókè la fẹ́ lómi eléyìí òun ni pé ìfẹ́ ọmọ ibi tá a ti lè mọ̀ pa nífẹ̀ẹ́ wọn ni ká tọ́ wọn síbi tọ́lọ́wọ́n wa ṣùgbọ́n ọmọ mi ẹ̀mú kó wọn lọ kìíní kan tantalizer Mr Biggs kìíní kan nǹkan mara wọn òun kó wọn lọ ìyẹn kọ́ náà ń pè ní mo nífẹ̀ẹ́ ọmọ ìtàn ń pè ní mo nífẹ̀ẹ́ ọmọ òun ni pé ká fi ẹ̀sìn kọ́ ọmọ mo kọ́ wọn lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyẹn àfikún ni èyí tó jẹ́ ìfẹ́ gangan oníkàwọ́gbó lọ́mọ wa yóò ṣe sin lọ́run tí ò ní ẹ̀yàkúyà ọlọ́nirú èèyàn bẹ́ẹ̀ nígbà tó bá di wípé àdánwò bá yad'u min dunillahi ma la yadurruhu in tí ò nínira kan tó lè kó bá òun ni ó máa lọ ké pé wa ma la yanfa'uhu in tí ò láǹfààní kan tó lè ṣe fún dhalika huwa dalalul ba'id ọlọ́ni àánú tó jìnà tẹfẹ́tẹfẹ́ eléyìí kò ń ṣàánú tó súnmọ́lé máa lọ pé omi ọlọ́wọ́ bá ní yad'u laman darruhu aqrabu min naf'ihi
yóò máa pe àwọn tó ṣe wípé ìnira tí ó padà rí látara wọn ó súnmọ́ ju àǹfààní tó fẹ́ rí lọ ọlọ́wọ́ bá ní làbí ìsàlmọ́lá wà làbí ìsàlàṣír ṣíọ ẹni tó mú lọ́gà tó ń ké pé ṣíọ ohun tí ó jọmọ lẹ́yìn náà òun ké pé yẹn ẹgbẹ́ rẹ̀ ó láwọn ẹni ọlọ́wọ́ bá ní òyìn ẹgbẹ́ ló ń ké pé ẹlòmíì wọ́n sọ fún ó gbé fọ́tò ṣéwù kan fún wọ́n ní kó wọn wò tó bá ti ń wo bùkátà rẹ̀ ó bíyá ẹlòmíì wọ́n ní tó bá ń wárán lọ́wọ́ fọ́tò àwọn ẹni ọlọ́run yìí fi yí ká lé rẹ̀ eléyìí ó mọ̀ jẹ́ kí ni protection fún ẹ tó ṣe pé àwọn ọ̀tá wọn fi ń lè kápá rẹ̀ gbóló fi alukur'ani ẹ sí gbóló fi ayatul kursi sí gbóló fi suratul baqara sí ntí ọlọ́run bá fẹ́ kó ṣe eléyìí kò ṣe pé kó fi fọ́tò ṣéwù kan yí lé ìfifọ́tò ṣéwù yìí lé káàkiri kó ní lẹ́mìí wípé nǹkan yìí protection ni fún ẹbọ ni ẹni tó ń ṣe ẹlẹ́bọ ni irú èèyàn bẹ́ẹ̀ ẹni tó fi fọ́tò Saheed Òṣùpá kọ́lé kéèsì ẹ̀ ó fúyẹ́ wájú ọlọ́run wájú kéèsì ẹni tó gbé fọ́tò ṣéwù sílé lọ because ẹni tó fi fọ́tò Saheed Òṣùpá àbí kankan tó fi kọ́lé rẹ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ òun ṣe fàájì ní àkàkún ṣùgbọ́n ẹni tó fi fọ́tò àwọn ẹni ọlọ́run ọba tó fi kọ́lé rẹ̀ ní tẹ́ bá béèrè lọ́wọ́ tiẹ̀ ó ní lẹ́mìí pé kí ni ó ní spiritual benefit kan tó ń rí ń bẹ́ protection ni ó máa jẹ́ fóònù ẹbọ lélẹ́yìí títẹ́ni tó fi fọ́tò àwọn olórin kọ́lé ń tiẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ ń tiẹ̀ ni àfi tó náà bá tún ní nǹkan míì tó attachment lókù ọlọ́run ọba là á ké pé à ń wá ìṣọ́ ni òun là á ké pé gbàtà bá ń wá ìrànlọ́wọ́ eléyìí dẹni tá ń sọ gbogbo àlàálà ń kírun là ń ka suratul Fatiha lójoojúmọ́ a máa ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìyẹn ọlọ́run ọba nìkan là ń ṣèjọ́sìn fún o ìyẹn ọlọ́run ọba nìkan là ń wá olùrànlọ́wọ́ níbi tó yẹ ká ti wá ẹ lórùnàlọ́wọ́ ṣùgbọ́n eléyìí àsìnàrò ẹnu lásán ni tó bá ti kó ṣẹlẹ̀ ẹlòmí ó gba bùnmí lọ ẹlòmí àná ọlọ́run bò kájú ẹlòmí alẹ́sìn kan náà làkún ọlọ́run kan náà là ń pè gbogbo àwọn nǹkan tí Al-Kùránì gbádànù yóò máa dùn rẹ̀ nínú yóò máa fi àwọn nǹkan ẹ̀rin lẹ̀ ọlọ́run bá ní gbogbo ẹni tó ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba yad'u laman darruhu aqrabu min naf'ihi ẹni tó ń ké pè yẹn ẹni tó ṣe pé ìnira tí ó padà bá ojú àǹfààní tó rò pò ń fẹ́rẹ́ láyé lọ ọlọ́run bá subhanahu wa ta'ala ní ṣíọ̀ ọ̀gá tó mú ṣíọ̀ ẹni tó jẹ́ ọmọ lẹ́yìn náà àti kíní kejì ọmọ jahannama ni wọ́n ọlọ́run ọba ní ìntẹ́ǹképe lẹ́yìn ọlọ́run ọba àtẹ̀yìn náà hasabu jahannama igi ìṣẹ́pẹ́ jahannama nìyí àfẹ́rí tó bá ń pe àwọn tó ṣe wípé wọn ní kákẹ́pà olókùgbé tó képe ànábì ọlọ́run ọba ànábì ọlọ́run bá kó bá kọ́ sẹ́ kúrò lọ́dọ̀ wọn ṣùgbọ́n ẹni tóun náà fẹ́ ká máa képe òun ọlọ́run ọba ní ṣíọ àwọn méjèèjì àtẹni tó ń képe yẹn ní àtẹni tí wọ́n ń képe kọ́lọ́ ọba subhanahu wa ta'ala kí ó ṣàmì ẹni kọ́ bá wa àdánwò tí ó bá wa tí ó sọ wá dídàkúdà tí ó sọ wá dé ọ̀tọ̀ ọlọ́run ọba tí ó lé wa kúrò ní Islam abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó mọ́ di kí ó kẹ́ni kọ̀ọ̀kan wa kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu